Ní ìgbà kan rí, bàbá kan wà tó ní ọmọkùnrin kékeré kan tí ó fẹ́ lọ sí ìdíje tó ní agbára. Ọmọ yìí ṣe ìgbáradì dé ojú òṣùwọ̀n débi tóun gan ti mọ̀ pé òun ti dáńtọ́ láti lọ sí ìdíje tá à ń wí. Ọmọ tá à ń wí lọ sí ìdíje yìí, ó fìdí rẹmi, inú rẹ̀ bàjẹ́, ọkàn rẹ̀ bàjẹ́. Ṣùgbọ́n kó tó délé, bàbá rẹ̀ ti ṣe kóríyá, bàbá rẹ̀ ti ṣe ohun ìwúrí sílẹ̀ fún ọmọ kó tó ti ibi ìdíje dé. Ọmọ dé sílé pẹ̀lú omijé lójú. Àní mo fìdí rẹmi, gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìgbáradì tó, mo tún padà fìdí rẹmi. Bàbá súnmọ́ ọmọ rẹ̀, ó fọwọ́ ra lórí, ó kì í. Bàbá ní ó káre ọmọ mi, ṣùgbọ́n ọmọ ní pé kí ni ìdí tí mo fi lọ sí ìdíje nígbà tó jẹ́ pé mo fẹ́ fìdí rẹmi ni. Bàbá sọ fún ọmọ rẹ̀ wípé ẹ̀kọ́ ilé ìwé tó wà ní ọpọlọ rẹ̀ nìyẹn, ihun tó wà ní ọpọlọ tèmi yàtọ̀. Tí o bá fẹ́ lọ sínú ìdíje, ní lọ́kàn wípé o fẹ́ borí, ní lọ́kàn wípé o fẹ́ ṣàṣeyọrí, gbìyànjú kó o tiraka, sa gbogbo ipá rẹ. Ṣùgbọ́n tí ìdíje bá wá tán, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ mo tiẹ̀ gbìyànjú agbára mi láti borí bí ìdíje ọ̀hún? Tó bá jẹ́ pé ìdáhùn ìbéèrè rẹ bẹ́ẹ̀ ni, ìwọ ló borí. Bóyá o borí tàbí o borí, ìyẹn kọ́ ló ṣe kókó. Ṣùgbọ́n ǹjẹ́ o ṣe ipá rẹ láti jẹ́ kó o borí? Tí ìdáhùn rẹ bá ti jẹ́ bẹ́ẹ̀ ni, o ti yege. Ní agbègbè rẹ tàbí ní inú ilé rẹ tàbí ní àyíká rẹ, bóyá ní àdúgbò rẹ tàbí ibi tí Ọlọ́run ti ẹ̀ dá ọ sí, ǹjẹ́ o tiẹ̀ ń sa ipá ara rẹ láti jẹ́ kí wọ́n mọ̀ ipá rẹ nínú àwùjọ wa? Àní ṣé ìwọ lè sọ lọ́kàn ara rẹ wípé mo ti gbìyànjú agbára mi? Ǹjẹ́ o lè sọ ní àárín ọ̀pọ̀ ènìyàn tí o sì lẹ́lẹ́rìí 2 sí 3 tó lè sọ wípé o ti gbìyànjú agbára rẹ? Tí o bá lè fọwọ́ sọ̀yà wípé o ti gbìyànjú agbára rẹ, bóyá ní àdúgbò, bóyá ní ẹbí rẹ, bóyá nínú ara rẹ, bóyá nínú ojúlùmọ̀ rẹ, tó o bá ti lè fọkàn ara rẹ sọ wípé mo ti gbìyànjú agbára mi, tẹ́nu rẹ ò sì gbà láti sọ pé o gbìyànjú agbára rẹ, ó yẹ kí o tún ọ̀nà rẹ ṣe láti sa ipá tó ní ìtumọ̀ ní agbègbè rẹ.